ariwo kékeré nǹkan ló ń lọ lórí ẹ̀rọ ayélujára báyìí lórí ìjà gbajúgbajà olórin tàkasúfèé ọmọ bíbí ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní David Adeleke, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Davido, àti ọkùnrin oníṣòwò kan Abu Salami, lórí bí Abu Salami ṣe fi ẹ̀sùn kan Davido wípé owó tó tó $200 mílíọ̀nù lé mílíọ̀nù 18 $280 million ni ó jẹ òun lórí ètò kan táwọn fẹ́ ṣe fáwọn ọmọdé tí Davido tó sì ní kò ní owó gẹ́gẹ́ bí ó ṣe ń pe ara rẹ̀ nítorí pé gbèsè tó jẹ ó pọ̀. Gbàrà tí Abu Salami tú àṣírí Davido tó ní àwọn èèyàn ti bá wọn dá sí ọ̀rọ̀ náà pé kí Davido dá owó náà padà, ṣùgbọ́n tó ní Davido kò ní owó lọ́wọ́ tó sì jẹ́ pé ìgbé ayé ayédèrú ló ń gbé lórí ẹ̀rọ ayélujára bíi polówó ó ní òṣèré owó náà san. Ó tilẹ̀ jẹ́ pé Davido ti fún Abu Salami lésì ọ̀rọ̀ ẹ̀, ṣùgbọ́n Abu Salami máa ti tú àṣírí ńlá tó di wàhálà lórí ẹ̀rọ ayélujára báyìí. Nínú ọ̀rọ̀ tí Abu Salami sọ, Abu Salami ní inú ẹgbẹ́ òkùnkùn alágbára kan tí àwọn alágbára wà tí wọ́n fún yàn ní òkìkí ó ní mà ní Davido wọ̀ lọ́pọ̀ ọdún sẹ́yìn. Ó ní inú ẹgbẹ́ òkùnkùn tí Davido wà yìí ó ló ràn án lọ́wọ́. Ó ní Davido nígbà tí àárín àwọn sì ń gúnrégé tí ọ̀rọ̀ owó ń pa wọ́n pọ̀, ó ní ló máa ránṣẹ́ sóhun tó ní kóun náà wá wọ ẹgbẹ́ ìmùlẹ̀, ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ àwò yìí kí òun náà lè di olókìkí tí owó yóò máa wọlé tí àwọn ayé yóò máa wárí fún un. Abu Salami lòun yarí wípé Ọlọ́run òun ti tóun o, pé òun ò nílò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn tí Davido wà nínú ẹ̀. Gbàrà tí Abu Salami tú àṣírí ìlàríwó ńlá mà ti sọ, ṣùgbọ́n dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Davido kò tí ì fún Abu Salami ní èsì ọ̀rọ̀ ẹ̀ o. Tọ́rọ̀ náà sì ń já rẹ̀rẹ̀ nítorí táwọn kan sọ wípé òdodo ọ̀rọ̀ ni Abu Salami sọ, ṣùgbọ́n táwọn míì sọ wípé ó ṣeéṣe kọkùnrin náà kó máa wá oríṣiríṣi ẹ̀sùn láti fi bà Davido ní orúkọ jẹ́ nígbà tí kò tí ì rí owó gbà lọ́wọ́ ẹ̀.